ọmọ lọ́dún ọjọ́ ìbí ẹni gbéranlẹ̀ kò dìde ilẹ̀ ẹ ti mọ́ o. àríkẹ́ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kó má gbọ́n ẹnu mi ò pẹ́ fúkú bẹ́ẹ̀ ni mi ò pẹ́ farun rárá ṣé bí ìwọ ni ìwọ lọmọ káàárọ̀ ojíire ṣé bí ìwọ ni ìwọ lọmọ alágogo ajílù gbẹngbẹng eléèlé ní January 4 2024 ó ti mọ́dún ọjọ́ ìbí yìí jẹ láyé lágbára Elédùmarè o ní báwọn sọdún ìbànújẹ́ ọdún ayọ̀ ọdún ìdùnnú ọdún ìgbéga ló á máa bá wọn ṣe láṣẹ tọlọ́run ọba ọdọọdún là ń rórógbó ọdọọdún là ń rẹ̀ sá ọdọọdún là ń rọ̀mọ òbí lórí àtẹ ọdọọdún lè wé sápárúwé láyé ọdọọdún náà máa rí ọ láṣẹ tọlọ́run ọba happy birthday to you o. ìgbà ọdún kan ní láyé fún ọ tán bá níta lónìí máa kí ọ̀tá lónìí máa gbé ọfọdún ọjọ́ bíi ìtọ́jọ́ tòní Sunday ọmọ ìyá aládùúrà òun ló ní máa kí àríkẹ́ àdé fọdún ọjọ́ bíi ìtọ́jọ́ tòní ó ní ojú tó máa lè ní ó ní ojúmọ́ ọlá ojúmọ́ ìkú balẹ̀ ọ̀rọ̀ ìfọ̀kànbalẹ̀ ló máa lè ní máa gbọ́n lẹ́nu mi ò jàre àríkẹ́ àdé ọmọ pupa láàbò tó sóyoyo ọlọ́mọrẹ́ ẹsẹ̀lẹ̀ láàrò jẹ ọmọ tó lẹ́wà tó tún fẹ́ wà náà kún ọmọ tó rọ́bọ́tọ́ bí ọká ìwọ lẹ́nu ọkùnrin kò lọ́nà tó bú sẹ́kún oníbẹ̀lẹ̀ yóò jáya ni ṣebí yóò jalè ẹni máa gbọ́n lẹ́nu mi ò jàre ṣebí ìwọ ni ìwọ lọ máa rìn gbẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ní ẹgbẹ́ òkùnkùn dùn ọ́ rárá ṣe bí akọni ó fi wọ́n ṣe nílé bàbá tó gbé bí ọlọ́mọ máa gbọ́n lẹ́nu mi ò jàre Abẹ́òkúta ní sílé bàbá tó gbé bí ọlọ́mọ ṣebí ìwọ ni ìwọ lọmọ sílẹ̀kùn palẹ̀kùn dé lóríkì ilé bàbá tó gbé bí ọlọ́mọ ṣebí ìwọ ni ìwọ lọmọ àjọgbẹ̀rú má ṣe jọgbẹ̀ ẹ̀kọ́ nítorí ẹrú ní sinmi ẹ̀kọ́ kì í sìyàn máa gbọ́n lẹ́nu mi ò jàre ṣebí ìwọ ni ìwọ lọmọ agbójo lọ́wọ́ ogun máa gbọ́n lẹ́nu mi ò jàre ṣebí ìwọ ni ìwọ lọmọ òru là ń ṣìkà máa gbọ́n lẹ́nu mi ò jàre ṣebí ìwọ ni ìwọ lọmọ orò kéèké wómú èyí tí ò bá ké orò ní ó gbólítọ̀ ń lọ máa gbọ́n lẹ́nu mi ò jàre lágbára Elédùmarè ẹni bá ní okú olítọ̀ ń lò ní débáláyé ọdọọdún là ń rórógbó ọdọọdún là ń rẹ̀ ọ̀sá ọdọọdún là ń rọ̀mọ òbí lórí àtẹ ọdọọdún lè wé sápárúwé lílé ayé ojú tó mọ̀ ẹ́ lè ní ojúmọ́ ọlá lágbára Elédùmarè ire owó ire ọlá kó máa bọ̀ lọ́dọ̀ rẹ láṣẹ tọlọ́run ọba àríkẹ́ àdé happy birthday to you o. ìgbà ọdún kan ní.